Ayọ̀délé Ògúnọdún Francis Ògúnyẹ̀dún ọmọdé tọ́lá Ògúnọdún Ògúnyẹ̀dún ayọ̀ ọkọ̀ ayọ̀ àṣeyí ṣàmọ́dún ọdún ayọ̀ ló sì mọ̀ ṣe bàbá ayọ̀ kúnlé òjòjò níṣòwò kọ́mọ̀lẹ̀ náà jà kókókó lárọ̀ tá ń lé ọdún ẹ̀ lóde ọdún ẹ̀ lóde ọdún ẹ̀ lóde ọdún ẹ̀ lóde Ayọ̀délé Francis ọmọdé tọ́lá ọdún ẹ̀ lóde ọdún ẹ̀ lóde ọdún ẹ̀ lóde ọdún ẹ̀ lóde o ọdún ẹ̀ lóde ayọ̀ ọkọ̀ ayọ̀ ọdún ẹ̀ lóde bàbá Yọ̀mídé ọdún ẹ̀ lóde o ọdún ẹ̀ lóde bàbá Yọ̀kúnlé ọdún ẹ̀ lóde Bàmọ́túnráyọ̀ ọdún ẹ̀ lóde o Bàmọ́wùnmí ọdún ẹ̀ lóde Bàbẹ̀rí pèmí o ọdún ẹ̀ lóde o Ayọ̀délé ọdún ẹ̀ lóde Francis ọdún ẹ̀ lóde o ọkọ̀ dúdú ọkọ̀ pupa ọkọ̀ dúdú o ọkọ̀ pupa CEO Sides Integrated Nigeria Limited ọdún ẹ̀ lóde ọdún ẹ̀ lóde o ọdún ẹ̀ lóde ọdún ẹ̀ lóde o ọdún ẹ̀ Ayọ̀délé ọdún ẹ̀ lóde o ọdún ẹ̀ lóde ọmọdé tọ́lá ọdún ẹ̀ lóde. Ìbálòdé tòní o alábẹ́ni móríbà abẹ́ni móríbà alábẹ́ni móríbà kíbà mi kò mọ̀ ṣe torí rokoroko tí ó bá ti rẹ́ni jùbà ẹgbẹ́ ò mọ̀mọ́ roko kọrinkọrin tí ó bá ti rẹ́ni jùbà ẹgbẹ́ ò mọ̀mọ́ kọrin èmi Abẹ́ni dé gbajúmọ̀ ààrẹ múlú elékún ẹ̀là lólòdé mojúbà gbogbo ajúnilá mojúbà obìnrin èmi júbà ọkùnrin mo ṣe báyàmọ̀ pọ́ tó dorí kodò tí ó ṣomi bákìíní tó dorí kodò tí ó ṣẹ̀yìn gbogbo lé pátá mo kí wọn lò lórí kankan kí bá mi kó máa ṣe Ayọ̀délé Ògúnọdún Francis Ògúnyẹ̀dún ọmọdé tọ́lá Ògúnọdún Ògúnyẹ̀dún àṣeyí ṣàmọ́dún ọdún ayọ̀ ló sì mọ̀ ṣe ọ̀nìdẹ̀ni àgbègbè òjòjò oníṣòwò kọ́mọ̀lẹ̀ náà yá kòkòkò làrọ̀ tá ń lé ọmọ bẹ ìrọ̀ ọbẹ̀ níbẹ̀ ṣu àtẹ́lẹsẹ̀ àti mọ bẹ́ẹ̀ náwó ayé òní bọ́ sọnù lọ́wọ́ rẹ̀ torí báyé bá bọ́ sọnù lọ́wọ́ ẹni ọ̀dẹ̀ làdá onídẹ̀rù ẹ̀yìn lódìndín lódìndín lolúgbó fòbí àbàtà jìnnì ayé òmò fòrèrè jìyọ́ lódìndín lódìndín lolúgbó fòdìdí àtàrẹ jìnnì ayé òmò fòrèrè jìyọ́ lódìndín lódìndín lolúgbó fòrógbó jìnnì ooo ayé òmò fòrèrè jìyọ́ ọ̀nìjẹ̀ni àgbègbè bàbá Yọ̀mídé bàbá Yọ̀kúnlé o bàbá Mọ́túnráyọ̀ Ògúnọdún bàbá Ọmọwùnmí Bàbẹ̀rí pèmí Ògúnọdún bàbá Yọ̀mídé Ògúnọdún Ògúnyẹ̀dún àṣeyí ṣàmọ́dún ọdún ayọ̀ lọ sí ìmọ̀ṣẹ́ ọ̀nìjẹ̀ni àgbègbè ayọ̀ ọkọ̀ ayọ̀ Ògúnọdún ọkọ̀ dúdú ọkọ̀ pupa ọkọ̀ dúdú ọkọ̀ pupa CEO Sides Integrated Nigeria Limited àṣeyí ṣàmọ́dún ọdún ayọ̀ lọ sí ìmọ̀ṣẹ́ ọ̀nìdẹ̀ni àgbègbè ayé òní bọ́ sọ̀lù lọ́rẹ̀ torí báyé bá bọ́ sọ̀lù lọ́wọ́ ẹni ọ̀dẹ̀ ládà àṣeyí ṣàmọ́dún ọdún ayọ̀ lọ sí ìmọ̀ṣẹ́ òjòjò oníṣòwò kọ́mọ̀lẹ̀ náà yá kòkòkò làrọ̀ tánlẹ̀ elédùn onífọdún eléyìí ṣàṣemọ́ lọ́lẹ̀ lẹ́dùnmọ́rẹ́ ọba onídẹ̀rù ẹ̀yìn òjòjò oníṣòwò kọ́mọ̀lẹ̀ náà yá kòkòkò làrọ̀ tánlẹ̀ àbúrò Mr. Bámidélé Ògúnọdún Ayọ̀délé ọlọ́run onífọdún eléyìí ṣàṣemọ́ fún ọ lọ́lẹ̀ lẹ́dùnmọ́rẹ́ ọba àbúrò Mr. Bámidélé o bàbá Kọ́ládé o bàbá Kórèdé bàbá Kórèwá ọkọ̀ Àṣàkẹ́ CEO The Rock Maritime and Codef Nigeria Limited àwọn ọmọ ìyá ẹlẹ́jà lábàbà o Ayọ̀délé ọmọ ọlọ́jọ́ bíi tó ní ọjẹ́ mọ́
dá gọjọgọjọ onílọ́jọ́ bí rẹ kò ní dọjọ́ ẹkún mọ́ lọ́wọ́ ọjọ́ gbéra lẹ̀ kò dìde ọ̀pọ̀ náà jọ bí yín tí wọ́n sí láyé mọ́ ọ̀pọ̀ níbẹ̀ lọ sí peter tí omi gbẹ̀gẹ̀ sínú ara ọwọ́ níjẹ ní agbẹ́gbẹ̀ Ìjẹ̀bú sánilé o àwọn òpònú dìdìrí afọ́kùn gbẹ̀mú ènìyàn ló sọ pé Ìjẹ̀bú olóríkì bèbí rọ pátápátá ni wọ́n ń pa Ayọ̀délé mọ́mọ́ríkì bàbá tẹ̀ ẹ̀yìn gangan tó bá wọn jẹ bá wọn ẹyẹ wẹnẹwẹnẹ tó bá wọn jẹ bá wọn ẹyẹ ní wẹnẹwẹnẹ ọmọ pé tó bá wọn jẹ ẹbú wọn fẹ́ ní rẹ tó kù sọdún àjẹmọ́nẹ ọmọ adúrún mádé mo kí yó Ìjẹ̀bú lọmọ adúrún mọ́ṣùpẹ́ di ìyẹjẹ ọmọ alágẹmọ abidowinẹ ọmọ aládìyẹ ògògò mọ̀tà tí ń fẹ́ yẹ yé bí àwọ̀ kẹ́gbẹ́kẹ́gbẹ́ wọn kúkú mẹ́gùn wọ́gbọ́ bàrárí ibẹ̀ ni mẹ́gùn wọ́gbọ́ rẹ̀ mọ́ ẹ̀yin lọ máa fi ju Ìjẹ̀bú tí ń pọ̀pọ̀ ẹja pè náà ọmọ adúrún mádé ọmọ adúrún mọ́ṣùpẹ́ di ìyẹjẹ ọmọ adìyẹ gorókùn ó gbó lélẹ̀ ara olókun ara òradìyẹ ìwọ lọmọ oúnjẹ ní ọyọyọ mọyọmọ tí ń ṣe ní olè pani ìwọ lọmọ dúdú lọ bẹbẹ sí jọjọ sí pupa tó mọ bẹ́ẹ̀ tí ó kúkú sí ilé ọmọ pé iṣu mẹ́fà níṣu Ìjẹ̀bú èjì ń jíjẹ èjì ń tàjẹ olóríṣà tí bàbá yín fi méjì tó bù ú bọ nínú kọfíbò tẹlúkú àbí kọfíbò alágẹmọ mẹ́rìndínlógún ogun yọ ọwọ́ òyòwò ìwọ lọmọ mo ní sùn léwu lọbẹ ọbẹ bàbá yín tí yóò ń bọ ẹ̀yin lọmọ ẹlẹ́kùn làdéwúre nílé bàbá tó bí ọlọ́mọ òòṣà òkè jẹ́ ìlàjẹ́ dàbí onílé yóò bàbá ta ló lè sọ wojú onílé rí Ìjẹ̀bú lọmọ onígbó mọ́jọ ọmọ onígbó mọ́wọ́ ọmọ wọ̀ Ìjẹ̀bú lọmọ eré níwà Ìjẹ̀bú lọmọ onígbó ká àjòjò gbọ́dọ̀ wọ́bẹ̀ àjòjì tó bá wọ́ gbòòrò yóò ti jẹni ẹbọra nì nílé bàbá tó bí ọlọ́mọ Ayọ̀mídé o ìwọ lọ máa fi dípọ̀ tẹ̀ mọ́lẹ̀ ọmọ ajágbádùra ni wọ́n foríkì bàbá tó bí ọlọ́mọ Ìjẹ̀bú ọmọ èrè níwà Francis ọmọ Adétọ́lá o ayọ̀ ọkọ̀ ayọ̀ bàbá Ayọ̀mídé mọ̀ gbóhùn lẹ́nu mi bí mo ti koríkì bàbá tó bí ọlọ́mọ gẹ̀gẹ̀ náà fi ń pé Ìjẹ̀bú náwó dọ́là kóyìnbó tó dé ìgbà àgbẹ̀mọ́dé lówó ọ̀hún bọ̀ sí ẹ̀yin lọ́mọ olówó mẹ́fàyé kówó kúkú sí kó tó dé kó tó dòwó ẹrú kó tó dòwó ọmọ wọn létí ó pàjẹ́ mo nírọ́ pátápátá ni wọ́n ń pa kàkà kẹ́kẹ́ ó pàjẹ́ kú aṣọ àwọn bàbá yá dúdú àmọ́ dọ́bí kóróṣì Ìjẹ̀bú ọmọ èrè níwà kúkúrú Ìjẹ̀bú owó gíga Ìjẹ̀bú owó àyìnrín Ìjẹ̀bú owó dùgbà Ìjẹ̀bú owó kúkúrú Ìjẹ̀bú owó ìtọ́ Ìjẹ̀bú owó ìtọ̀ Ìjẹ̀bú owó gbogbo Ìjẹ̀bú ti bò hàn ló ní owó lọ́wọ́ o ẹ̀yin lọ́mọ onígbò mọ́jọ onígbò mọ́wọ́ mọ́wọ́ Ìjẹ̀bú ọmọ èrè níwà àwa mi lọ bólóde ṣòde òde ure àwa mi lọ bólóde ṣòde òde ure ó ti yá o ó mọ̀mọ́ yá o nílé Ayọ̀délé nílé Francis ọmọ Ọ̀tẹ́tọ́lá òde ure tábà bí yín pẹ́ta ní kọrin ewì létí ayé èmi l'Abeni Akewi táyé ń wí èmi l'Abeni Akewi táyé fẹ́ gbọ́ o ìyẹ̀rú ọ̀yá ni méjì mo fẹ́ràn mo jàre ọ̀rọ̀ wa di ilẹ̀ iyọ̀.